Aha, look at me, I do about to go. You must see Jet Didi. When you Emmanuelle BISIOloge Show, am I cool, man? Yeah. Welcome, sir. Happy birthday, sir.
pín ẹni ìpín tí kò jọ tẹ́ni kejì. Lálẹ́ o, èyí ni àmì àṣẹdá látọ̀run. Àdájẹ́ yìí ni ẹ, ọlásùkọ̀ kó wá fi ẹjọba, ohun gbogbo tó ti kọjá. Bàbá, ó jẹ́ ẹ ó sún ẹ nílé, ìwọ ni bẹ́ẹ̀ ni àṣẹ ilé Èdùmàrè ni. Lísè, àmì lòun ìwọ làmì, àyànmọ́ ogún ẹ̀yìn ni. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.